الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني أجوكتا بإذن الله تعالى لوري إسي إليتي أنفافون أسيوفيت lórí àwọn ìsọkúsọ tí ọ̀gbẹ́ni yìí tí ó sọ hadahullah. fa insha Allah ta'ala ẹn tí a mú báyìí òun náà ni mawqif aláwọ̀kọ́ eléyìí tí ó fi ṣe ẹ̀rí. òun náà ni mawqifu Dhil Khuwaysirah at-Tamimi ra'sul khawarij. ìṣesí Dhul Khuwaysirah eléyìí tí a ní ìfi ṣẹ̀rí wípé wọ́n takò anábì sallallahu alayhi wa sallam lójú rẹ̀. so anábì ò sọ nǹkankan ó kà sọ wípé rahimallahu akhi Musa qad udhiya bi akthara min hadha. kọ́lọ́n bá mi kẹ́ ọmọ ìyá mi Musa torí pé wọ́n ní lára, wọ́n fi ẹ̀gbin kan ní tí ó ju eléyìí tí ó ń kan mi yìí tí ó jù lọ. so n túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọn anábì sallallahu alayhi wa sallam ó fi arákùnrin yìí ó fi rinlẹ̀ lórí ìṣesí tí ó ṣe yẹn pé anábì ò kìí ṣe ń déédé. so ó gbà láyè kó fi ẹ̀hónú ràn hàn. so pẹ̀lú bẹ́ẹ̀ nǹkan ó tọ́ láti ṣe mudahara, láti jáde lé olórí lórí, láti ṣe protest bí i peaceful protest ní àbẹ́lẹ̀ tí ó wà peaceful náà. so kí a ṣe against the olórí. so arákùnrin yìí ó wá ṣe àìmọ̀kan nípa àwọn tẹ̀tímà hadithu yìí torí pé hadithu yìí wọ́n gbà wá ní ọ̀nà tó pọ̀. èsì tí àwọn sàhábà fún àwọn tí wọ́n wà níbi ìjókòó yìí kò sí ẹni tí ọkùnrin yìí kò ká. kábà tí ẹ lè mọ̀ pé ṣé ẹni yìí ìṣesí tí ẹni yìí ṣe ń tí a lè máa fi ṣẹ̀rí ni àbí kìí ṣe ń tá a lè máa fi ṣẹ̀rí, ṣé ń tá a lè gbára lé àbí àti ẹ̀ lè gbára lé. Umar radiyallahu anhu in tí ó sọ ní pé da'ni adribu unuqa hadha al-munafiq. ìrẹ́ ànábì fún mi láyè jẹ́ ń bẹ́ orí munafiki, jẹ́ ń bẹ́ orí rẹ̀. in tí èèyàn ṣe tí wọ́n torí ẹ̀ pé ní munafiki tí wọ́n ń tọrọ kí a bẹ́ orí rẹ̀, ẹ dákun ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣe kúdùwà ni ó jẹ́, ṣé ẹni tí èyí ó tẹ̀lé lórí ohun tó ṣe iná ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́. sáré pé kìí ṣe irú ẹni bẹ́ẹ̀ ò lè jẹ́ bẹ́ẹ̀ láíláí. so lẹ́yìn náà kí lá ànábì sallallahu alayhi wa sallam wa sọ, ànábì sọ pé kó filẹ̀ torí pé kí n táwọn yóò máa sọ ni pé Muhammad ó ń pa àwọn sàhábà rẹ̀. so tó ń túmọ̀ sí pé ànábì ò takò pé kẹ́niyẹn jẹ́ munafik, ẹni tí ó ń ṣe ta'anu sí àdálà nàbì sallallahu alayhi wa sallam nítorí nǹkan ayé, nítorí tí ó jẹ. so ń sọ pé nàbì sallallahu alayhi wa sallam kì í ṣe ń dédé. tó bẹ́ẹ̀ náà wà ní àwọn khawarij rí lónìí torí tí wọ́n jẹ torí ikún wọn bínú torí Ọlọ́run bá. èyí tó máa ń bínú torí Ọlọ́run bá nínú wọn ó kéré gan kẹ́ tó lè rí khariji tí ó bínú torí Ọlọ́run bá subhanahu wa ta'ala torí ẹ̀sìn. so tó bá jẹ́ pé n tí wọ́n torí ẹ̀ bínú gangan yóò jẹ́ nítorí ayé ni, ṣùgbọ́n wọ́n padà máa lọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ torí ẹ̀ ló jẹ́ pé wọ́n padà ń pe àwọn olórí ní kèfèrí pẹ̀lú àwọn nǹkan tí ò kí ń ṣe kúfùrù rárá. ìpínlẹ̀ rẹ̀ náà ni pé olórí kò ṣe ẹ̀tọ́ wa fún wa, iná ò da, omi kò sómi, nǹkan wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. in tí ó jẹ́ ìpínlẹ̀ nìyẹn. létà náà wọ́n padà ń wá àwọn oríṣiríṣi tí wọ́n fi pè ní kèfèrí láti fi sọ pé ẹni yìí gan kò tọ́ kó jẹ́ olórí lé wa lórí, so kèfèrí ni. látara ara khuruj wọn náà eléyàn kí wọ́n kàfàrà olórí pẹ̀lú tí ò kí ń ṣe mukaffir. olórí lè kó sí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wọn bá wọ dé ipò kúfùrù pé ẹni yóò ti di kèfèrí, ó ti di taghut, ó ti di kíní. so nítorí oúnjẹ torí owó iná náà khawarij olórí wọn torí owó ló fi bẹ̀rẹ̀ khuruj. torí pé anabi sallallahu alayhi wa sallam ó fáwọn kan ní tó pọ̀
láti fi fà wọ́n mọ́ra, láti fi jẹ́ kí ara ọkàn wọn balẹ̀ sínú Islam. Ó ń fún àwọn kan ní nǹkan tó kéré. So gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala bí ó ṣe tọ́ sọ́nà, tó dẹ̀ jẹ́ pé eléyìí ló bá hikma, ló bá ọgbọ́n, ló bá òye, ló bá mu. So eléyìí ó dìde, ó sọ pé ànábì ò ṣe déédé. Wọ́n á ní kí àwọn bẹ orí arákùnrin yìí, ànábì sallallahu alayhi wa sallam, wọ́n ní kí a fílẹ̀ kó má jẹ́ pé wọ́n máa padà ṣe kíni, wọ́n máa sọ pé ànábì ó ń ṣe bákan, ó ń pa àwọn sàhábà rẹ̀. Naam, so a rí pé ìgbà tí Dhul Khuwaysira tó wá lọ tán, kí l'Ànábì sọ? Ànábì wá sọ ọ̀rọ̀ kan pé òun la fi ń ṣẹ̀rí lórí àwọn Khawarij tó ṣẹ́kùn lónìí, gẹ́gẹ́ bí àwọn Òṣòfìtì àti àwọn tí wọ́n jọ náà àwọn Sururiyya ní àsìkò táwa yìí. Òun náà nípa Ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé yakhruju min di'di hadha qawmun tahqiruna salatakum ila salatihim wa tilawatakum ila tilawatihim. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé yóò padà jáde ní bára di ọkùnrin tó ń lọ yìí, tó ṣe in tó ṣe sí mi yìí. Àwọn kó padà jáde nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀, nínú bára di rẹ̀. Àwọn kó padà jáde tó yẹ pé àwọn ọjọ́ kan ní wọ́n tó yẹ pé ẹ máa fojú kéré sọ̀láàtì tí lẹ́gbẹ̀ẹ́ sọ̀láàtì wọn. Kẹrọ àwọn bá ṣe ń ka Qur'an, ẹ máa fojú kéré rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọn. Ẹ máa rí pé àwọn ò ṣe nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àwọn eléyìí. Bákan náà ààwẹ̀ náà tó bá ń gbààwẹ̀, ẹ máa rí pé àwọn eléyìí nìkan náà ń gbààwẹ̀, àwọn ò gbà nǹkan kan. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé yaqra'una al-Qur'an, wọ́n máa ka al-Qur'an, ṣùgbọ́n la yujawizu hanajirahum, kò ní tayọ gògóńgò wọn, ìtumọ̀ yẹn kó wọn ní gbọ́yé, gẹ́gẹ́ bí Òṣòfìtì yìí. Wọ́n ka Qur'an, wọ́n ka hadith, wọn ní gbọ́yé. Ànábì wa ní pé yamruquna min ad-din kama yamruqu as-sahmu min ar-ramiyya, wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà bó ṣe máa ń jáde kúrò nínú akọ rẹ̀ nígbà tí wọ́n bá ta tán. Ẹ dákun, ẹni tí Ànábì sallallahu alayhi wa sallam tó torí ẹ̀ sọ ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí, ká wá máa fi tí irú ẹni bẹ́ẹ̀ ṣe, ká máa fi ṣe ẹ̀rí. Sọ àrí pé orí ẹni tó bá ń fi eléyìí ṣe ẹ̀rí, orí rẹ̀ ó ti gbálẹ̀, nǹkan dẹ̀ ti ṣe ní ọpọlọ. Nínú àwọn riwayat mi, Ànábì sallallahu alayhi wa sallam ó pa wá láṣẹ pẹ̀lú pé ká máa pa wọ́n. Ó ní tuba liman qatalahum aw qataluhu, oríire aljanna ń bẹ fún ẹni tí ó bá pa wọ́n, tàbí ẹni táwọn gangan bá pa. Irú ẹni bẹ́ẹ̀ oríire ń bẹ fún, ẹ̀san ńláńlá ní ń bẹ fún. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ pé la in adraktuhum la aqtulannahum qatla 'ad, nínú riwaya mi qatla Thamud. Wọ́n ní tí táwọn ènìyàn bá fi lè bá mi láyé, máa pa wọ́n ní ipa wọ́n ṣe pa àwọn 'Ad tàbí àwọn Thamud. Àwọn tí ẹni tí Ànábì sallallahu alayhi wa sallam torí ẹ̀ sọ ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí, ká máa fi ohun tí irú ẹni bẹ́ẹ̀ ṣe, ká máa fi ṣẹ̀rí lórí pé ohun tó ṣe dá. Subhanallah, Òṣòfìtì ó ti fi orí gbálẹ̀. Ṣé ẹni tí ó parí ní Jamia Islamiyya náà lélẹ̀? Irú eléyìí parí ní Jamia Islamiyya ní ibi tí wọ́n ti ń kọ́ súnnà. Subhanallah. Sọ̀kábàlẹ̀ mọ̀ pé èèyàn parí ní Jamia kan, òun kọ́ ni mi'yar, òun kọ́ láfi máa wọn kan. Oríṣiríṣi iná ni tí ó ń kálukú bá lọ ibi tó lọ. Kí Allah subhanahu wa ta'ala kí ó ṣàánú wa. So ká padà sínú an-naqdu ala Mamduh ibn Jabir ti Abu Hazim Muhammad ibn Husni al-Qahiri hafizahu Allahu ta'ala. Níbi tí wọ́n ti ń ṣàlàyé àwọn ṣubuhati yìí lọ́yọ kọ̀ọ̀kan. So eléyìí tí ó jọmọ́ tí àwọ̀ yìí tó fi ṣe ẹ̀rí, iná ni àwọ̀ kan mú. So wọ́n ni hadithu Dhul Khuwaysira. Wọ́n ní pé faljawabu an al-istidlal bihi min wujuh, èsì lórí fífi ṣẹ̀rí tí wọ́n fi ń ṣẹ̀rí yóò máa wá gba ojú pọ̀nà tí ó pọ̀. Alákọ̀ọ́ ń bẹ anna nabiyya sallallahu alayhi wa sallam huwa alladhi amara bil israr fi nasihati al-hakim. Ànábì sallallahu alayhi wa sallam òun lẹni tó pa wá láṣẹ wípé kí a máa ṣe jẹ́jẹ́, kí a ṣe nasiha fún lórí ní jẹ́jẹ́.
كيف أنه حديث النبي صلى الله عليه وسلم يقول من أراد أن ينصح لذي سلطان فلا يبدها علانية فليأخذ بيده وليخل به فإن قبل منه فذاك وإلا كان قد أدى الذي عليه أو كما قال صلى الله عليه وسلم. النبي لن تباري النصيحة أن تباري انتيو في شيء النصيحة فلوري كما شيء نبانباو كي أولوباني كوكو tí ó jẹun àtòun nìkan àwọn méjèèjì nìkan so tí olórí bá gbà lọ́wọ́ rẹ̀ tó alhamdulillah tí ò bá wá gbà ẹni yìí ti ṣe tí ó jọ́ràn lórí tiẹ̀ ó ti ṣe kó dákẹ́ ó gbà alhamdulillah tí ò bá wá gbà ó ti tán nìyẹn kàwá yìí pé kò wá gba nasiha á máa jáde pé kíníkan rárá gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn wọ́n ń ṣe lónìí àti látànà so eléyìí kò sí nínú ìlànà àwọn salaf ní tànàbí sallallahu alayhi wa sallam tó fi pa wá láṣẹ iná ni eléyìí so anabi sallallahu alayhi wa sallam òun ló pa á láṣẹ pé ká máa ṣe nasiha fún lórí ní kọ̀kọ̀ ó ní fala yajuzu darbu mawaqifuhu aw darbu mawaqifihi ba'diha bi ba'd a gbọ́dọ̀ máa fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sánàbí àwọn nǹkan tánàbí ṣe a gbọ́dọ̀ máa fi gbára wọn anabi dákẹ́ nípa ti Dhul Khuwaysira òun ló wá tún sọ pé ká máa ṣe nasiha fún lórí ní kọ̀kọ̀ yìí ká mú jèjì wá ká máa fi gbára wọn pé kìnnìkan alẹ́lẹ́ náà lẹ́rìí eléyìí tí ó tọ́ iná ni eléyìí ẹlẹ́ẹ̀kejì òun ni pé anna sukutahu sallallahu alayhi wa sallam an inkari Dhul Khuwaysira al-alani laysa iqrara òun ni pé dídákẹ́ tí anabi sallallahu alayhi wa sallam tó dákẹ́ lórí bí Dhul Khuwaysira bó ṣe takò ní gbangba yẹn anabi ò fi rinlẹ̀ lórí ẹ̀ kò fi tí Dhul Khuwaysira ṣe yẹn kò fi rinlẹ̀ وإنما هو على عادته في احتمال الأذى ṣùgbọ́n Ànábì صلى الله عليه وسلم ó ṣẹ́kù lórí ìṣesí rẹ̀ nípa pé Ànábì a máa gba ẹ̀gbin a máa gbà mọ́ra a máa gba irú àwọn kan báyìí a máa gbà mọ́ra بدليل قوله كما استدل به المعترض so pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń lò lẹ́rí náà gẹ́gẹ́ bá náà ṣe ń lò lẹ́rí àwọn sòfítì pé Ànábì kan sọ ní pé rahimallahu akhi Musa qad udhiya bi akthara min hadha fasabar so àwọn ń lò lẹ́rí pé Ànábì sọ yẹn kan àfẹ́lẹ́ yìí ń tàà náà wà lò lẹ́rí lélẹ̀ òun pé kí Ànábì sọ pé kọ́lọ̀ kó bá mi kẹ́ ọmọ ìyá mi Musa qad udhiya akthara min hadha ẹ fàlà sí abẹ́rẹ̀ qad udhiya akthara min hadha Musa ó rí nira tó ju eléyìí lọ ó rí ẹ̀gbin tó ju eléyìí lọ so ìtumọ̀ rẹ̀ ń pé kí ni Ànábì ṣe sùúrù nìyẹn ó ń gba ẹ̀gbin ó ń gba ẹnira ó ń gba mara ó ń gba ohun tí ò dáyé ó ń gba mara fasabar ó wá ṣe sùúrù ó ní fadalla ala anna hadha alladhi ta'ridu lahu aw ta'arrada lahu min jumlati al-adha so eléyìí wá ń tọ́ka sí pé ihun tó ṣẹlẹ̀ sánàbí nínú àwọn ẹ̀gbin iná ni nínú àwọn ìnira tó máa ń bá ẹ̀yìn náà ni ó ní wa mawqifuhu ومعلوم موقف الأعرابي الذي طلب العطاء منه so eléyìí ó sì gbajúmọ̀ ìṣesí Lárúbáwá oko eléyìí tí ó tọrọ lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam pé kó fún ní nǹkan kò ya Muhammad a'tini min malillahi alladhi indak ra Muhammad fún mi nínú dúkìá Ọlọ́run bá tó kó sọ́dọ̀ rẹ̀ ó ní wajadhabahu fi khilali dhalika biridaihi so Lárúbáwá yìí ó fa Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú aṣọ rẹ̀ pẹ̀lú pé ó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ Ànábì ó tó wá ń fa Ànábì láṣọ hatta athara fi unuqihi sallallahu alaihi wasallam títí aṣọ rẹ̀ tó fi lápá sọ́rùn rẹ̀ pé ẹmọ kí wọ́n fa aṣọ mọ́yàn lọ́rùn tí ó wá ṣe àmì sí yẹn lọ́rùn tí pé in tí ó lágbára yìí náà ni yóò jẹ lára èèyàn tí wọ́n bá fàyàn pẹ̀lú aṣọ bẹ́ẹ̀ tí ó wá lápá níbi ọrùn èèyàn ó ní fadahika sallallahu alaihi wasallam Ànábì máa rẹ́rìn ni Ànábì rẹ́rìn iná ni thumma amara lahu bil ata wá pàṣẹ pé kí wọ́n fún ní tó béèrè afáwa ní afayadullu dhalika ala iqrarihi sallallahu alaihi wasallam li dhalika as-sani' ṣe eléyìí tánàbí ṣe yìí tó ṣe sùúrù yìí ṣó ń tọ́ka sí pé ohun tí Lárúbáwá ṣe yẹn ó tọ́ kí ẹ máa ṣe lọ kí gbogbo tí n bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ kí n fọ́ láṣọ kí n ṣọ́ jákujáku ṣó tọ́ rárá Ànábì ṣe sùúrù ni eléyìí fi hàn wá hilmu Ànábì sallallahu alaihi wasallam sùúrù Ànábì pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ànábì sallallahu alaihi wa ala alihi wasallam ẹlẹ́kẹta
ونقول أن تركه صلى الله عليه وسلم لعقوبة الرجل إنما كان على سبيل التأليف في sílẹ̀ Ànábì fi ọkùnrin yìí sílẹ̀ nípa pé kó fìyà jẹ àìfìyà jẹ tánàbí ó fìyà jẹ wọ́n ní Ànábì ó fi kalẹ̀ على سبيل التأليف ó fi kalẹ̀ nítorí kó bá lè kó àwọn èèyàn jọ kó bá lè kọ́ àwọn èèyàn jọ wọ́n ní لئلا يتحدث الناس أنه يقتل أصحابه tó yí kí àwọn èèyàn má bàa máa sọ pé Ànábì ń pa àwọn sàábé rẹ̀ وقد ثبت ذلك صريحا من بعض روايات الحديث eléyìí sì ti orin lẹ̀ kíni yẹn tó clear nínú àwọn riwayati nínú àwọn kan náà àwọn riwayati kíni hadith yìí so èèyàn eléyìí tí al-Imam al-Bukhari àti Muslim tó gbà wá láti ọ̀dọ̀ Jabir bin Abdullahi radiyallahu anhuma so Ànábì sọ pé kí معاذ الله أن يتحدث الناس أني أقتل أصحابي mo fi Ọlọ́run bá wá ṣọ́ kúrò níbi káwọn èèyàn máa sọ pé Ànábì ó ń pa àwọn sàhábà rẹ̀ so torí ohun tánàbí fi kalẹ̀ ilé kì í ṣe nítorí pé Ànábì fi orin rẹ̀ lórí tó ṣe wọ́n ní وبه قال أهل العلم ohun táwọn olùmọ̀ sì sọ náà ilé kal Imam al-Bukhari rahimahullah gẹ́gẹ́ bí al-Imam al-Bukhari fi qawlihi níbi ọ̀rọ̀ ẹ̀ tó sọ pé báàbù man taraka qitala al-khawariji lit-ta'lif báàbù ẹnu ọ̀nà tó ń ṣàlàyé pé èèyàn lè fi àwọn khawariji sílẹ̀ lit-ta'lif èèyàn lè fi pípa àwọn khawariji sílẹ̀ lit-ta'lif láti fi kó àwọn èèyàn jọ láti fi má jẹ́ kí ọkàn àwọn èèyàn ó sá kúrò lọ́dọ̀ àwọn èèyàn láti fi má jẹ́ kí wàhálà mi ó tún ṣẹlẹ̀ táwọn yóò máa sá li'alla yanfiru an-nasu anhu torí káwọn má bàa máa sá fún so ó ń tọ́ka sí pé kí ó tọ́ kí wọ́n fi pípa àwọn khawariji sílẹ̀ torí káwọn yẹn má bàa máa sá kọ́ má bàa sá fún Islam kọ́ má bàa kí Islam yìí ti le jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tí olórí bá rí kí nǹkan yìí tí maslaha wà ń bẹ maslaha wà ń bí nǹkan yìí so olórí ó ṣe nǹkan yìí gẹ́gẹ́ bí Ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ṣe ṣe ó ní wa ghayruhu kathirun jiddan la da'i lit-tatwil bi dhikrihi ó ní àtàwọn tí wọ́n yàtọ̀ sí al-Imam al-Bukhari wọ́n ṣe eléyìí tí ó gbé àbùkátà láti máa mention wọn báyìí so èsì mi ẹlẹ́kẹta iná eléyìí fífi sílẹ̀ tánàbí fi sílẹ̀ kí Ànábì wá fi rinlẹ̀ pé ohun tó ṣe yẹn da a lè máa fi ṣẹ̀rí gẹ́gẹ́ bí àwọn òsòfin ti ṣe ń ṣe rárá naam ẹlẹ́kẹrin wọn ni pé annahu sallallahu alayhi wa sallam wa in taraka uqubata ar-rajul wọn ni pé Ànábì sallallahu alayhi wa sallam tó bá tẹ̀ jẹ́ pé ó fi fífi àjọ ọkùnrin ó fi kalẹ̀ illa annahu lam yatruk bayana halihi so Ànábì sallallahu alayhi wa sallam kò fi ṣíṣàlàyé hálù rẹ̀ kò fi sílẹ̀ o Ànábì ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn bal amara bi qitali dhurriyyatihi min al-khawarij kó ní kódà Ànábì sallallahu alayhi wa sallam ó pa aláṣẹ pé ká máa pa àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà khawarij washtadda fi dhalika Ànábì tó lé lórí eléyàn gan bima huwa mutawatir ma'lum so gẹ́gẹ́ bí n tẹ́ pé ó wà mutawatir tí wọ́n gbà wá tó pọ̀ ní so ká lọ nínú ash-shari'a títí al-Ajurri rahimahullahu ta'ala a rí àwọn atharu yìí bẹ́ẹ̀ lóríṣiríṣi sọ́rọ̀ lọ jẹ́ pé àfáwà Ali ibn Abi Talib radiyallahu anhu ní yawma Nahrawan nígbà tí ó pa àwọn khawarij tán tí ó bá wọn jà tí ó borí ó lọ ṣe sùjúdù fún Allah subhanahu wa ta'ala tó fi ń dúpẹ́ so wọ́n bí pé kí nìdí tó fi ń ṣe eléyìí ó wá kóòtù àwọn hadith yẹn fún wọn lóríṣiríṣi àwọn ẹ̀san tá Nabi sallallahu alaihi wasallam tó sọ pé ń bẹ fún ẹni tó bá pa àwọn khawarij àwọn àrọ́mọdọ́mọ Dhul Khuwaysira yìí tó yẹ pé irú àwọn òsì tí iná wọ́n jẹ́ kan nínú àwọn ọmọ rẹ̀ wọ́n ní wa ala dhalika naqul wọ́n lórí eléyìí á sọ pé ha huwa ra'sul khawarij olórí àwọn khawarij eléyìí o kama kana buduwu khurujihi bil kalima olórí àwọn khawarij eléyìí ìbẹ̀rẹ̀ khuruju rẹ̀ ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ rẹ̀ والإنكار العلني على سيد ولد آدم صلى الله عليه وسلم أتي تاكو ني gbangba tí àtakò gbangba olórí àwọn ọmọ Ànábì Adam alayhi salam ya Ànábì Muhammad sallallahu alayhi wasallam ó takò Ànábì Muhammad ó takò ní gbangba ó ní fahadha dalilun ala anna sani'ahu hadha min sha'airil khawarij eléyìí ń tọ́ka sí pé ìṣesí rẹ̀ yìí nínú àwọn ìṣesí àwọn khawarij náà nínú àwọn àmì nínú àwọn àsíyá tá fi máa ń dá àwọn khawarij mọ̀ náà wọ́n ní wa hakadha qala
العلامة الفقيه ابن عثيمين رحمه الله wọ́n bí Sheikh Ibn Uthaymin wọ́n sọ iná nìyẹn wọ́n sọ pé وهذا خرج بالقول eléyìí ó jáde ó ṣe khuruj pẹ̀lú ọ̀rọ̀ لأن الخروج نوعان nítorí pé khuruj ọ̀nà méjì ló pín sí خروج بالقول خروج pẹ̀lú ọ̀rọ̀ وخروج بالسيف والقتال àti khuruj jíjáde tí ṣe protest jíjáde lórí pẹ̀lú idà àti ìjà wọ́n ní والأول مقدمة للثاني aláwọ̀kọ́ yẹn ò preamble introduction ló jẹ́ fẹ́lẹ̀ kejì òun ni ó múlẹ̀ dẹ̀ fẹ́lẹ̀ kejì لأن الذين يخرجون بالسيف لا يخرجون هكذا فقط يحملون السلاح ويمشون so torí pé àwọn tí wọ́n jáde pẹ̀lú idà náà wọ́n kàn jáde bẹ́ẹ̀ wọ́n kàn gbé idà wọ́n máa lọ jáde rárá لابد أن يقدموا مقدمات so wọ́n gbọ́dọ̀ fi àwọn introductions kan muqaddimat kan preambles kan wọ́n gbọ́dọ̀ fi síwájú wọ́n gbọ́dọ̀ ti àwọn kankan síwájú tí ó jẹ́ pé òun ni ó mú tó ń bọ̀ lẹ́yìn rọrùn fún wọn ó ní wàhíyà òun náà sì ni an yumli'u quluba ash-shu'ubi bughdan wa 'ida'an li wulatihim òun ni kí wọ́n rọ sínú ìgbáyà àwọn youth àwọn ọmọlú ìbínú àti ọ̀tá pé wọ́n kó ìkórìíra àwọn olórí wọn kó sí wọn lọ́rùn wọ́n kó sí wọn nínú gbáyà ìbá àwọn olórí wọn ṣọ̀tá wọ́n kó sí wọn ní gbáyà so eléyìí tí ọkọ̀ bẹ̀rẹ̀ eléyìí sì ni ọ̀rọ̀ náà ni wọ́n kọ́ níwèé wọ́n sọ lọ́rọ̀ pé ẹwọ́n tó lè ń ṣe ẹwọ́n tó ń ṣe ẹwọ́n tó ń ṣe tí táwọn èèyàn náà wá fi máa bínú pé ẹwọ́n tí olórí wa ń ṣe subhanallah kada 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 wọ́n ni wa hina idhin tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ yatahayya'u al-amru lil khuruj so kí wọ́n jáde lókun so wọ́n máa gbáradì láti jáde pẹ̀lú idà iná ni so eléyìí wà ní inú liqa'atu al-bab al-maftuh so eléyìí ni ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah so eléyìí ni èsì lórí ọ̀rọ̀ Dhul Khuwaysirah eléyìí tí àwọn Osyofiti tí wọ́n fi ń ṣẹ̀rí a rí pé kò sí ẹ̀rí ń bẹ kankan fún wọn kò sí ẹ̀rí fún wọn ń bẹ rárá àtọ́ bó tilẹ̀ ò kí ó kéré ma so wallahu al-musta'an wa alayhi at-tuklan wala hawla wala quwwata illa billah wa huwa hasbuna wa ni'mal wakil